nítorí ìwà ọ̀daràn Makinde ró àwọn Àmọ̀tẹ́kùn lágbára. Láti lè jẹ́ kí ètò ààbò túbọ̀ fẹsẹ̀ rinlẹ̀ sí i nípìnlẹ̀ Ọ̀yọ́, gómìnà ìpínlẹ̀ náà ẹnjiníà Ṣèyí Makinde ti ró ikọ̀ elétò ààbò ilẹ̀ Yorùbá Àmọ̀tẹ́kùn ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ lágbára sí i. Ètò ìrónilágbára ọ̀hún wáyé nípasẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ mẹ́ta tó ń lọ lọ́wọ́ èyí tíjọba ìpínlẹ̀ náà ṣe fáwọn Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ ọ̀hún láti jẹ́ kí wọ́n lè túbọ̀ ní ìmọ̀ kíkún nípa ìdáàbòbò àwùjọ. Lólú iléeṣẹ́ Àmọ̀tẹ́kùn tó wà ládùúgbò Mọ́níyà nìbàdàn nìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ mẹ́ta ọ̀hún èyí tó bẹ̀rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù kẹjọ ọdún yìí ti ń lọ lọ́wọ́. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ọ̀hún, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Makinde ṣàpèjúwe ìwádìí ṣíṣe gẹ́gẹ́ bí nǹkan tó ṣe pàtàkì nínú iṣẹ́ ètò ààbò. Makinde, ẹni tí olórí àwọn òṣìṣẹ́ gómìnà ọ̀nàrẹ́bù Ṣẹ́gun Ògúnwùyí ṣojú fún, ṣàlàyé pé ọ̀nà tó dáa jùlọ tí òṣìṣẹ́ elétò ààbò lè gbà ṣèwádìí ni láti máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn aráàlú nípa ohun tó bá ń lọ lágbègbè oníkálukú wọn. Gẹ́gẹ́ bó ṣe sọ, ọ̀nà tó dáa jù láti kojú ìpèníjà ètò ààbò ni láti tẹ́tí gbọ́rọ̀ lẹ́nu àwọn olùgbé àdúgbò kọ̀ọ̀kan. Èyí ló lè gba ìpínlẹ̀ yìí lọ́wọ́ ewu tó rọ̀ mọ́ ètò ààbò tí kò sì ní jẹ́ kí ìwà ọ̀daràn pọ̀ láwùjọ mọ́. Nígbà tó ń tọ́ka sí ìpèníjà àjọ Àmọ̀tẹ́kùn, olùdarí àgbà àjọ náà ajagunfẹ̀yìntì Ọláyínká Ọláyanjú sọ pé ó ṣe pàtàkì káwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn pọ̀ sí i níye láti lè túbọ̀ kápá ìpèníjà ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.